ẹ̀yin tèmi báwo ni o ṣe wà lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ṣe wà ẹ̀yin tí Yínká Ayéfẹ́lẹ́ Bisi Ologe ni o ètò ẹ̀ ẹ má gbádùn ẹ̀. Elite for development. Mo rò wá àkọ́kọ́ yín wá rè o. Lẹ́yìn tí bá ṣe lọ, kò ní yí wa lọ́dún yín o. Jésù Olúwa wa, bí yẹn ṣe jẹ́ ní ẹ̀rẹ̀.
kábíyèsí aláìlúwà ọba Dr. Michael Adédọ̀tun Àrẹ̀mú Gbádébọ̀ aláké àti olórí gbogbo ọba Ẹ̀gbá pátá kábíyèsí aláké màjò méjì àjọgbẹ̀rú màjògbẹ̀fọ́ ẹrú ní sinmi ẹ̀kọ́ kìí sí nìyẹn ọmọ bó lè kúkú kó kókú bó lè pẹja kó pẹja bó lè pààrọ̀ gidigba kó pààrọ̀ gidigba ògògán lódò ní kò gbọdọ̀ pa eréwú jígí alábàjá ṣẹ́gi àbàjá ní dùbọ̀ ọmọ òkú kẹ́nu ọmọ láàrún ọmọ òkú kẹ́nu ọmọ gbẹ́dúrọ̀ wọ́n ní bàbá fún mi àjàdọ̀ fún ṣe dúmàdúmàdú èrè ayé mẹ́rin ènìyàn nù abẹ́lẹ̀ ará jẹun ọmọ olóṣùgbé ọba aládùúgbò wọ́rọ̀wọ́rọ̀ ẹni máa gbèpè kú látàkókò ní bá wa gbé Nàìjíríà olóṣùgbé abẹ́lẹ̀ ọmọ máàmù tẹ̀lé wa. Kábíyèsí ọba aláyélúwà ọba Adédọ̀tun Àrẹ̀mú Gbádébọ̀ aláké àti gbogbo olórí ọba Yorùbá àti ọdún ẹgbẹ́ èlò ẹ̀mí aṣọ̀pọ̀lọpọ̀ nígbàtẹ lórí oyè ìlú ọ̀gá Ẹ̀gbá Adédọ̀tun ìlú Ẹ̀gbá náà nígbàtẹ lórí akẹ́kọ̀ọ́ alẹ́ ìlú ẹ̀ka tó lóru òru àjọṣepọ̀ ìjọba ìlú Ẹ̀gbá kò ní dàrú àárín àtúbọ̀ máa dọ́gbọ́n sí i lásìkò tí epo máa kéde ikú ẹyẹ máa kéde ẹyẹ ọmọ ìyá máa fọ òbí èèyàn ìlú Ẹ̀gbá àtúbọ̀ máa dọ̀tún sí i gbogbo òní ìdàlú Ẹ̀gbá o. pẹ́pẹ́pẹ́ lágbára Ọlọ́run gbogbo ìgbà tá a bá máa lò láyé àǹtírí wàhálà ìlú Ẹ̀gbá máa gbòòrò sí i gbogbo àwọn olóyè náà tọkùnrin àtobìnrin kò tó tó máa ṣe wá a máa lọ rẹ a máa bọ̀ rẹ ìyá lọ́jà báwa kí bàbá dáadáa kò kí wọ́n délé délé. Kábíyèsí ooo kábíyèsí kábíyèsí aláké màjò méjì ẹrú ní sinmi akọrin kájọ kábíyèsí ní ṣe ní kájọ. bí bàbá wọn ní kìkì ẹ kí ní ṣẹ́jú kan. ẹ fáìlì mi à ń dáwọ́ dúró bàbá dọdún mú rẹ̀ àtúwá o àrìmú rẹ̀ àlẹ́ owó
Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.